àṣebà fọlọ́run àṣebà fọlọ́run ọba tó pa wá mọ́ dìwòye o àṣebà fọlọ́run ọmọ Akínṣọlá Àlàbí o ṣebà fọlọ́run ó yá ṣebà fọlọ́run ṣebà fọlọ́run ọmọ Akínṣọlá Àlàbí o ṣebà fọlọ́run ọba tó pa ọmọ dìwòye o ṣebà fọlọ́run àṣebà fọlọ́run àṣebà fọlọ́run ọba tó pa wá mọ́ dìwòye o àṣebà fọlọ́run kò ní já ṣe mọ́ o kò ní já ṣe mọ́ o wá ọdún ọ̀tẹ̀ yìí o ọdún ọ̀tẹ̀ yìí o kò ní já ṣe mọ́ Àlàbí o ọmọ Akínṣọlá tí ń ṣọjọ́bí lónìí àṣeṣàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe ìwọ ò ní báwọn ṣọdún bànújẹ́ lágbára Ọlọ́run wọn bá ọmọ lọ́jọ́ bí tòní mo ní ọmọ dákọ̀jọkọ̀jọ ó yá mọ́ gbọ́ wìrìwìrì lẹ́nu làbọ́gẹ́ Abdulkabiru Adéyítẹ́nà ni mò ń ké sí ọmọ Akínṣọlá tí ń ṣọjọ́ bí lónìí o olówó orí ọkọ̀ Táyọ̀ náà ni mò ń gbé ìyàwó rẹ̀ pàtàkì olóríire aya lọ́dẹ̀dẹ̀ ọkọ lóní dákun wá bá mi kí ọkọ mi wá bá mi kí fẹ́ mi òní ní ṣọjọ́ òbí rẹ̀ o ó ní kó gbó bí olúgbógbó tí ń gbó kó gbó bí olúgbógbó tí gbò ó ní kó dàgbà kó dògbó láyé o kó dàlágbà ṣe owó bàbá Khalidi náà ni mò ń ké sí ìyàwó rẹ̀ pàtàkì ló ní kí ọ dáadáa ó ní dákun wá bá mi kí sweetheart mi ó ní heartbeat mi ni ó ní ìfẹ́ mi l'Àlàbí jẹ́ ó ní mo fẹ́ kó bá mi kí ó ní gangan lọ́jọ́ òbí rẹ̀ o ọmọ lọ́jọ́ bí tòní o àṣeṣọ́mọdún láyé ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ lọ́mọ báwọn ṣe lágbára Ọlọ́run ọba ó yá mọ́ gbọ́ ní ọ̀nà ẹnu mi Àlàbí o àná mọ́ gbọ́ bí mo ti ń pèdè ẹnu mi ilé ló bá wà ní owó òde ẹkùn ilé ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀ Àlàbí mo pé bí yàrá ló bá wà ní owó ọ̀gángan lé òní lọ́jọ́ bí rẹ̀ kò ní dọ̀jú ẹkún láṣẹ lẹ́dùnmọ́re ọba ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní ń bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde yíyẹ ní ń bẹ lóde àyà fún ọ Àlàbí o ogún oríire òní ogún àṣeyẹ tó ní àṣeṣọ́mọdún ọdún ayọ̀ lọ́mọ ṣe òní báwọn nájà wéréwéré òní báwọn nájà wàràwàrà lágbára Ọlọ́run ọba lílọ bíbọ̀ rẹ̀ òní báráyé nínú Àlàbí o owó bàbá Khalidi ni òun lọmọ lọ́jọ́ bí tòní mo ní ọmọ dákọ̀jọkọ̀jọ Àlàbí ó ti yálé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ kiri gangan nílé bàbá rẹ̀ ó yá mọ́ gbọ́ ní ọ̀nà ẹnu mi ìlú dòdò náà ní í ṣe lé àwọn bàbá tó bí ọlọ́mọ níbi wọ́n ti ń gbèsè dòdò kiri ó yá mọ́ gbọ́ ní ọ̀nà ẹnu làwọ́gẹ́ Àlàbí o Abdulkabiru mọ́ gbọ́ wìrìwìrì lẹ́nu mi àní mọ́ gbọ́ bí ń ti kiri àwọn bàbá tó bí ọlọ́mọ yéyé ẹ̀yin lọ́mọ ewu ní wìrì o ẹ̀yin lọ́mọ adálẹ̀ gbé wúrà ẹ̀yin lọ́mọ adálẹ̀ gbé sùn gángan ẹ̀yin lọ́mọ ewu filẹ̀ hàn mí fọ̀nà mí nù lè bàbá tó bí ọlọ́mọ ni ṣùgbọ́n wo jẹ́ fàbújá lè kiri ọmọ ẹni kọ̀ọ̀kan ẹ̀yin lọ́mọ onígbórúurú àjòjì kan ò gbọ́dọ̀ wọ̀ bẹ̀ àjòjì kájòjì yé Àlàbí o ó ní àjòjì kájòjì tó bá wọ̀ bẹ̀ yóò dẹni ẹbọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ gangan ni ó yá mọ̀ gbọ́ ní ọ̀nà ẹnu mi àní mọ̀ gbọ́ bí mo ti ń pèdè ẹnu mi ẹ̀yin làjòjì wéré ọ̀nà kiri èyí tí panisi ju èjì lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni Àlàbí o àṣeṣọ́mọdún ọdún ayọ̀ lọ́mọ ṣe ìwọ ò ní báwọn sọdún bànújẹ́ lágbára Ọlọ́run ọba
aya rẹ̀ ló rán mi wá bí o. Ọmọ́táyọ̀ ló rán mi wá bí. Ó ní dákun wá bá mi kí fẹ́ mi. Ó ní kó gbó bí olúgbógbó tí ń gbó, kó gbó bí olúgbógbó tí gbó. Ó lọ́dọọdún ní láǹsó lógún o. Àlàbí o. Aya rẹ̀ lọ́dọọdún nìkan ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n nílé ayé. Ọdún kò wá ní dé ká mọ̀ ṣe rọ́mọbì lórí àtẹ. Ìgbà ọdún kan ni kó jẹ́ fún ọ lágbára Ọlọ́run ọba. Láṣẹ Elédùmarè ọ̀nà ìbáwọn kanjú kú o. Àṣeṣàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe. Ìwọ ò ní ìṣọdún ìbànújẹ́ lágbára Ọlọ́run ọba Àlàbí. Ọmọ Akínṣọlá tí ń ṣọjọ́ bí lónìí, mo lọ́dún tó ṣe lónìí ò ní já ṣe mọ́ lágbára Ọlọ́run ọba. Ńlẹ́ ọkùnrin dáadáa tí ń fọjọ́ gbogbo dára bí ègbìn. Olówó orí ọkọ Táyọ̀ ni, owó bàbá Khalidi ni. Gbogbo bí o bá ń dé Elédùmarè oníjọ́rí nira rí dùnú rí onídìbànújẹ́ mọ́ lọ́wọ́. Gbogbo bí o bá dé Elédùmarè oníjọ́ tẹ́. Ọ̀ní tẹ́nìtì ká lágbára Ọlọ́run ọba. Ẹni bá ti ní ọkú ìwọ lọ́sọ̀rọ̀ olúwarẹ̀, ẹni bá ti ní ọjìyà. Àlàbí o, mo lẹ́ni bá ti ní ọjìyà. Ìyà tí ń jẹ Táyọ̀ kọ ni kó jolúwarẹ̀ àrídùnnú rí onídìbànújẹ́ mọ́ lọ́wọ́. Aya rẹ̀ ló ní mọ́ kí ọ dáadáa. Ó ní ń pọ́ mọ̀ ṣàmọ́dún. Ó lónìí rẹ̀lẹ̀ ó mọ̀ gani lágbára Ọlọ́run ọba. Àṣeyìí ṣàmọ́dún o. Ó pé bọ́bá níta ní kọrin ewì látẹ̀gán. Àlàbí bọ́ ọmọ mi ṣe bọ̀ gbóhùn ẹnu mi. Èmi ni Làbákẹ́ ṣàǹtà táráyé fẹ́ gbọ́. Èmi ni Làbákẹ́ akéwì tí wọ́n ń sọ. Àṣewà fọlọ́run.